má gbàgbé pé nílá ní a máa dín àkàrà fún àwọn ẹni bí ilẹ̀ káàárọ̀ òjìrè tí wọ́n ń lọ àtàwọn tó sì máa lọ. Mo kí yín káàbọ̀. Ẹ má gbàgbé o. Ṣé ẹ̀yin tí ń dín àkàrà tiyín lọ́dọ̀ tiyín? Àbí o kàn fàkàrà túkọ̀ wò. Ìyá mi Fábùnmi ní ìyẹn ti ráyè tèmi. Ẹ fàkàrà túkọ̀ wò tí ẹ̀dá tí màá jẹ lálẹ́ náà ni. Àkàrà àti custard. Àkàrà eléyìí àrà ọ̀tọ̀ ni o. Àkàrà tá à ń dín lénìí yìí àrà ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni eléyìí yàtọ̀ sí ìta tí ń dín tẹ́lẹ̀. Tẹ́ bá wò dáadáa rí pé epo pupa ni mo fi ń dín. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí pé epo ni kò lè yọ ìṣòro òróró o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní wípé ètùtù tá a fẹ́ ṣe lénìí yìí, ẹbọ tá a fẹ́ rú lénìí yìí, àkàrà tá a fẹ́ dín lénìí yìí, àkàrà kúfà ní fáwọn ènìyàn bí ilẹ̀ káàárọ̀ òjìrè àti ní Nàìjíríà lápapọ̀. Ọmọ tó níyà òun ò ní sùn ni, òun gan ò ní fojú ko oorun. Àṣẹ máa dín bá dẹ̀ ṣe ń dín náà dẹ̀kẹ̀rẹ̀, àwa tá a dín lọ́dún yìí náà látún dín lọ́dún tó ń bọ̀. Àwa la máa jàkàrà gbogbo wọn láṣẹ Èdùmàrè. Mo ní kí n rán yín létí ni ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ dín àkàrà tèmi náà bá ti ń dín àkàrà àti ẹ̀wà mọ̀. Ẹ̀jẹ̀ mi ẹni pé kí má máa ṣe kó máa sanra báyìí nítorí ẹ̀ ni kò ṣe dín kó má dín bíi puff puff. Ṣé mi ìmọ̀ dín tó ni àbí báwo? Àkàrà wọn tó bá ti dọ̀rọ̀ lákàrà àwọn ẹni bíi náà ni ó máa ń dàbí puff puff. So kò eléyìí ò ń ṣe ṣeré. Mi náà múra lọ́wọ́ ni. Mo ṣẹ̀ṣẹ̀ tán látàárọ̀ ni mo wá ní kí n dín àkàrà o. Gẹ́gẹ́ bí a ti sọ lénìí o wípé èní ni òkú máa ń wálé o. Pé ká dín àkàrà o. Àkàrà àwọn ẹni bí ilẹ̀ káàárọ̀ òjìrè ká dín àkàrà wọn. Ká dín àkàrà wọn kán lè tètè kúrò ńlẹ̀. Bàbá mi Ọ̀tẹ́gbẹ̀yẹ bá mi kí ìyá mi o. So àkàrà tèmi ni mò ń dín yìí, níwọ̀nba náà ni mo fẹ́ dín. Màá fi yòókù ṣe mọ́ínmọ́ín. Ṣẹ́rí pó pọ̀ ńlẹ̀. Àkàrà lẹ́ ń wò yẹn o. Ta ló nídìí ọmọ àkàrà? Ìyá mi Yẹmí Folúkẹ́. Ẹ̀jẹ̀ mẹ́nu wà òkè ilé tó dàbí puff puff lójú tèmi. Mi tí expert tó ni. Bàbá ṣe dín bẹ́ẹ̀ náà ni. So àkàrà Olúbàdàn. Ṣé n pé àtìgbà tó Olúbàdàn ti kú àti ìdí àkàrà wọn. Olúbàdàn Àsìngàngán. Àlàó Akálà. Àtàwọn wo nìyẹn náà? Wọ́n ní young guy kan kú Oslam, ó kú ní ilé ìgbìmọ̀ aṣòfin 34 years old náà. Àkàrà tiẹ̀ náà lélẹ̀ yòókù tìyẹn sì fresh, ó dà pé àná ló kú. Mo ti sọ pé kì í ṣe àwọn ọba nìkan ló máa kú, àwọn politician náà àwọn náà nídìí láti lọ. So àkàrà àwọn tó ti kú kọ́ lélẹ̀ nìkan kọ́ lélẹ̀ yìí o. Àwọn tó sì máa kú náà àkàrà wọn là ń dín. I should use spoon to press it. Okay, ìyá mi Ṣọlá Ayọ̀ àwọn tó àwọn pé grandma mi ò ta àkàrà rí. So ká ní mo ta àkàrà rí ni mi ìbá mọ bó ṣe ń ṣe, mi ìbá expert. Nǹkan tó fà á nìyẹn o. I should come. I'm busy. I cannot come. I should keep my money. Ṣé o lọ mú pọ́ọ̀sì mi? Má mú pọ́ọ̀sì mi o. Àkàrà dé o. Àkàrà ilé ò lè fẹ́ rà báyìí. Money. You want money? Money. Don't worry, I'll give you money. I'm coming. Money? I'll give you money. Alákàrà yín dé o. Wọ́n ti ní kí n tẹ̀ kí n fi spoon press ẹ̀. Ẹni sùúrù fẹ́ẹ̀kì mà ni mo fi ń yí kó má bàa ní
K-leg báyìí. So àkàrà là ń dín yìí o. Àwa ò lè sọ̀rọ̀ pé ká sọ pé àtúnṣe bẹ́ẹ̀ mọ́. Àkàrà rèé. Ẹ̀yin tẹ́ bá fẹ́ mu ògì, ẹ̀yin tẹ́ bá fẹ́ mu gàrí, inú òtútù làwa wà ń bí a lè fi mu gàrí, ògì la lè fi mu bí custard bí nǹkan tá a lè fi mú bí nìyẹn. Àbí kẹ̀ka jẹ́ pẹ̀lú búgan búrẹ́dì. Ìwọ̀n bá dé ni máa jẹ lálẹ́ nítorí when I turn it I should press it. Okay. Wọ́n ní press yẹn ni o. Má ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ anyhow o. Ẹ rí pé mo ti ń press yẹn mo ń kẹ́ bí ọmọ ni àkàrà àwọn níbi. Rọra fata sí ní ráńpẹ́. Àkàrà wọn là ń dín yìí. Torí mo rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọn ò dẹ̀ fẹ́ kú mọ́, wọ́n fẹ́ ju sáyé. Wọn ò dẹ̀ lè ju kò possible. Wọ́n gbúdọ̀ lọ. Wọ́n gbúdọ̀ ju sáyé ta ló fẹ́ fi jọ. Oru wọn mú wa ní ilẹ̀ Kaaro àjire. A ti fẹjọ́ wọn sun ikú. Kí ikú ṣe kí ni kó bá wa gbé wọn lọ. Ètí màá dín náà nìyẹn, màá tọ́jú ilé kéèsì tọkọ mi bá fẹ́ jẹ fresh one. Ẹ ti rí ìwọ̀n bá dé náà ni. Ẹ̀yin tẹ́ fẹ́ dín tiyín ẹ dín tiyín o. Láàárín wákàtí kan ní ìsìn màá bẹ̀rẹ̀ ètò, màá lè tètè parí ẹ̀ torí mo ní ìpàdé ní aago 8. So ẹ̀yin tẹ́ fẹ́ dín àkàrà ẹ tètè dín àkàrà yín. Ẹ ní kí n fi spoon fi tọ̀nù ẹ̀. Ó jẹ́ mẹ́wòó. Ní tí mo ṣe yìí náà mo try. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa tẹ́ fẹ́ dín àkàrà is allowed o, but eléyìí yàtọ̀ o. A fi eléyìí ṣe ẹ̀fẹ̀. Eléyìí àkàrà tá ń dín yìí ló ń pè ní lejúpa díjúpa márẹ̀rìn sán lójú. So mi ò mọ bí bọ̀bọ̀ yẹn bàbọ̀ zazu yẹn àbí kí ló pe orúkọ ara ẹ̀ tó ṣe kọrin yẹn ni. Àwọn àkàrà eléyìí ló ń pè ní dájúpa dájú ẹ̀ lejúpa márẹ̀rìn kálá àkàrà tá ń dín lé nìyẹn. Ẹni tí ọkàn ẹ̀ ò bá ti gbé kó má wètò. Ẹni tí ọkàn ẹ̀ bá gbé òun ni kó wò ó. Ṣó ti ń yé yín bọ̀? Ètò tí mo fẹ́ ṣe lálẹ́ ẹni tí ọkàn ẹ̀ bá gbé ni kó wò. Ẹni tí ọkàn ẹ̀ ò bá gbé kó má wà o. Bẹ́ẹ̀ ni torí mi ò ṣeré. Kò ń ṣe ṣeré. Àwọn náà ò bá wa ṣeré tán fi bayé wa jẹ́. Wọ́n rújú pọwọ́ kálápa ni bayé wa jẹ́. Àwa náà dẹ̀ máa kálápa bá gba ayé wa lọ́wọ́ wọn ni. A máa kálápa bayé tàwọn náà jẹ́ ni. Ó ṣe yẹ kó rí nìyẹn. Mo rí wípé wọ́n ti dínkù lálẹ́ ẹnujọ́ mẹ́ta ìwọ̀n àdẹ̀ gbọ́ pé lágbájá tún ti kú àbí tàmẹ̀dò tún ti kú mọ́. Àwa ò mọ̀ wọ́n àdárúkọ wọn ṣùgbọ́n àwọn ìgbárùmọ̀lẹ̀ mọ̀ wọ́n. Olódùmarè dẹ̀ mọ̀ wọ́n. Wọ́n láwọn ti jà lámọ̀ rí wa kò sí nǹkan kan tá a lè ṣe sí. Kò sí wàhálà àwa náà ò lágbára a lè nà wọ́n a dẹ̀ lè bá wọn jà. Àmọ́ ara ìjà òun lẹ́yìn wà. Ara ìjà lẹ́yìn wà. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. Ara ìjà òun lẹ́yìn wà. Bá a bá lè súnmọ́ wọn tá a lè gbá wọn lẹ́sẹ̀ẹ́ tá a lè lẹ́kọ̀ọ́ pa wọ́n á sì ṣe pè pa wọ́n. Èpè wa ló máa bayé wọn jẹ́, èpè wa ló máa pa wọ́n. Èpè wa ló máa pa wọ́n tọmọtọmọ. Bó ṣe rẹ́ńdà àwọn aráàlú useless àwọn gan máa useless. Wọ́n á useless láyé títí lọ́dọ̀run ni láṣẹ Èdùmàrè. Àwọn náà máa báráyé fọwọ́ tì ní. Wọ́n á máa kú kú òjijì. Òjijì báyìí òjijì ikú òjijì báyìí kò ní tán lé wọn láṣẹ Èdùmàrè. So díẹ̀ náà nìyẹn. Ẹ pàdé mi ní wákàtí kan or less than wákàtí kan sísìn. Ẹ̀yin náà dín ti yín ìyá wa Ọmọ́wùmí. Mo rò pé sọ pé fẹ́ dín ti yín àwọn kan náà máa dín ti wọn torí ẹ̀ mo ṣe ń dín mo ń ṣe reminder ni mo ń ṣe lọ́wọ́ báyìí. So ẹ jọ̀ọ́ ẹ pàdé mi in 40 minutes time.
ẹni tó bá lẹ́mìí ni kó wò, ẹni tí ò bá lẹ́mìí kó má wò ó. Ètò tí mo fẹ́ ṣe lálẹ́ yìí eléyìí ò ń ṣètò èpè la fẹ́ wá ṣe o, èpè gidi, èpè àwọn èpè tí wọ́n recruit, àwọn èpè tẹ́ ẹ̀ fi ti gbọ́ rí láyé yín òun ni mo fẹ́ wá ṣe lálẹ́ yìí. Ó dẹ̀ máa ṣẹ fún wọn ni, ó máa ṣẹ mọ́ wọn lára ni láṣẹ Èdùmàrè. So wọ́n gbúdọ̀ lọ, wọ́n gbúdọ̀ tàdí mẹ́yìn kan má lọ mọ́, kò possible. Ikú ò tí ì ṣiṣẹ́ ẹ̀tàn, báwo ló ṣe máa dáwọ́ dúró? Wọn ò lè stop àti máa kú, wọn ò lè stop àti máa kú. Ọ̀run máa gbàlejò tó pọ̀, kò tí ì sún ọ̀run láti gba àlejò. Ọ̀run tó gbàlejò Tolúlọpẹ́ Arótilé á gbàlejò tàwọn náà. Bẹ́ẹ̀ ni ọ̀run tó gbàlejò àwọn ọmọ ensars á gbàlejò tàwọn náà. Ọ̀run tó ń gbàlejò àwọn ọ̀dọ́ lójoojúmọ́ á gbàlejò tàwọn náà láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ n fi yín lẹ̀ 40 minutes time, ẹ pàdé mi, ó dàbọ̀.